onígojá agogo. Ìyá àṣà dé onígojá agogo. Ààrẹ ọmọ o, ààrẹ ọmọ o, alágogo ẹ̀jìlú o. Mo sọ fún yín pé Elédùà ló gbé ìyá àṣà gorí ẹṣin àṣà wípé ká fi àṣà, ìṣe àti èdè ilẹ̀ Yorùbá máa kọ́ àwọn ọmọ wa, a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ètò ìṣẹ̀ǹbáyé ó ń tẹ̀síwájú, ẹ máa bá a ká lọ. Oòduà gbè wá. Bàbá wa kú ọdún ìní, ẹ bá wa kí àwọn ará ilé, kẹ́sì bá wa dárúkọ yín àti oyè tí ẹ jẹ láàrin àwọn onígẹ̀lẹ̀dẹ́. Ẹ kú gbogbo rẹ, ẹ kú ọdún, ẹ kú yèdùn. Àwọn àtàṣọdún la máa ṣe tẹ̀mí o. Èmi Àlí Aláṣẹ 1982 mo ti jẹ aláṣẹ inú onígẹ̀lẹ̀dẹ́ yìí tí mo ti ń bá bọ̀. Ìran bàbá mi dẹ̀ ló ń jẹ aláṣẹ yìí bọ̀. Kò sí ìran lé mi tó ń jẹ rárá mọ́. Ẹ bàbá wa, ẹ ti tó bí ọmọ ọdún mélòó báyìí? 95 ni mo wà yìí. 95 years mo wà yìí. Ẹ bàbá wa, tí a bá ní ká wò ó ní ìgbà tí ẹ ṣì wà ní ọ̀dọ́ àti ìsìn, kí lẹ lè sọ fún wa nípa gẹ̀lẹ̀dẹ́? Ṣé ó ń gbòòrò sí ni àbí ó ń lọ sílẹ̀? Gẹ̀lẹ̀dẹ́ yìí ń gbòòrò sí ni o. Ẹ wo bí ilé ayé ṣe rí nsìn. Tí a bá wo ayé àtijọ́, bí àwọn èèyàn ṣe mú ìṣẹ̀ṣe àti òde òní, kí ni ìyàtọ̀ tó wà láàrin wọn? Báyìí wọ́n ṣe mú ìṣẹ̀ṣe ń sẹ̀yìn, ó yàtọ̀ sí tàtijọ́. Kí ni ìdí tẹ́ fi sọ bẹ́ẹ̀? Tó yàtọ̀ tó pé gbogbo ìṣẹ̀ṣe tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó ṣeé ṣe gan-an ni. Ó yàtọ̀ sí tàtijọ́ tá à ń ṣe bọ̀. À ń rí gbogbo nǹkan oríṣiríṣi ń bẹ. Nǹkan tá à ń sọ ni pé ìṣẹ̀ṣe ti ayé ìsìn ó dùn ju ti ayé ti tẹ́lẹ̀ lọ. Ṣùgbọ́n tí a bá ní ká wò ó, àwọn kan máa ń sọ pé ìwà àwọn ọ̀dọ́ ìsìn ó burú ju ti àwọn ti tẹ́lẹ̀ lọ. Kí lẹ lè sọ nípa ẹ̀? Àwọn ọ̀nà òótọ́ ni àwọn ọ̀dọ́ ìsìn ọ̀nà òótọ́, bẹ́ẹ̀ ni máa pẹ́ láwọ̀ á ṣe òótọ́ tó bá jẹ́ pé tó rẹ̀ ń bá wọlé àṣẹ á ṣe òótọ́ pẹ̀lú wa. Mo rò wípé ẹ sì gbọ́ ìtàn tó rọ̀ mọ́ ọdún gẹ̀lẹ̀dẹ́. Ẹ jẹ́ kí a tara ṣàṣà kí a lọ wo báwọn gẹ̀lẹ̀dẹ́ ọ̀hún mọ́ ṣe jó. Wọ́n ní bá a bá lọ ńṣe la máa ń dé, nítorí wípé kódékódé òun là ń tàkùtù. Mo rò wípé ẹ gbádùn ètò ìṣẹ̀ǹbáyé ti ọ̀sẹ̀ yìí. Ẹ tún pàdé mi ọmọ yín lórí ètò ìṣẹ̀ǹbáyé lórí Orísun. A ó máa retí ìpè yín o. Ire ni tiwa lọ́jọ́ gbogbo. Àṣẹ.